Ǹjẹ́ ẹ ti gbọ́ o lórí awuyewuye tó ń lọ lórí Nurtw láàrin MC Oluomo Tafa Sego Koko Zaria Talo Skibo. Òun ló mú àbọ̀ lọ́rẹ tí gbogbo ènìyàn mọ̀ sí Legacy fi fọ́nrán ìsórí ayélujára Facebook page ara rẹ̀ tí àwọn ènìyàn sì tún fi ẹ̀hónú wọn hàn nípa ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu Talo Skibo bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ MC Oluomo nígbà tí nǹkan dánmọ́rán fún wọn, nígbà tí nǹkan dùn ní àárín wọn kó tó wá di ènìyàn Tafa Sego lónìí. Kí a tó wá gbọ́ ohun tí àwọn ènìyàn sọ, ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu Talo Skibo. Progress. Àwọn progress náà ní nílé ayé wa ní dúró sójú kan. Ọmọ alihamudulilayi rọ̀bìlà ara mi lò. Mo ṣọpẹ́ o, mo dúpẹ́ o. Mo dúpẹ́ àsìkò tá a wà, mo dúpẹ́ inú àwẹ̀. Mo dúpẹ́ pé àwẹ̀ ò tí ì tán, kò tí ì lọlẹ̀, mo ti rí àánú gbà, èmi ti gbà á ní tèmi o. Mo ti rí àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run nínú àwẹ̀ tá a kúbọ̀ rí àánú gbà. Látọ̀dọ̀ Oluomo Musili, Àyìndé ọmọ Akínsànyà Ayégadé, State Chairman of Lagos State. Ọ̀gá mi, mo dúpẹ́ o, mo ṣọpẹ́ o, inú mi dùn báyìí ni, mo dúpẹ́ gan-an. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà lóṣòdì, tẹ́ dúró tì mí, tẹ́ bá mi bá ọ̀gá mi sọ̀rọ̀ Oluomo. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín látòrí náyàmù bó ṣe anything ó ṣe pápíkà mọ́ọ̀dì sangasa ọmọ kókó. Mo dúpẹ́ ìyábọ̀ èyí ọmọ ló ń gbọ́ ọmọ ìrùkọ̀lẹ̀ ló ń gbọ́ ọmọ Ọ̀rúnmìlà. Ẹ ṣé, mo dúpẹ́. Last born ọmọ bíkì big London baba tesh. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Sulia mewuru ọmọ mo dúpẹ́ mo lè kàyé tán. Gbódòmù ìjẹ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ṣé tí ẹ bínú jù torí pé kí ni ọmọ ẹni ò lè ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídìí ẹlòmíì o. Ẹ wo gbogbo nǹkan tó jẹ́ pé tí mo ṣe, gbogbo wàhálà tí mo fà, gbogbo pé pẹ̀lú bá ṣe lọ aláwùsá àṣerálì àṣe gbogbo ẹ̀. Ta lọ sọ̀rọ̀ ń pa Oluomo lórí irọ́ ni gbogbo ẹ̀ ta lọ ṣe. Ẹ mọ̀ pé ilé ayé yìí tó bá fẹ́ gbàyàwó ọ̀rẹ́ ẹ tó bá rí nǹkan sọ, a máa yé hàn ní tẹ́tí sọ̀rọ̀ ẹ o. Gbogbo bí ta lọ káàkiri lórí irọ́ ni. Inú mi dẹ̀ wá dùn. Oluomo Musili Akínsànyà owó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn torí à ń ṣe Ọlọ́run dáríjì ni. Nínú àsìkò tá a wà yìí Oluomo wá dáríjì mi, ó ti gbéṣẹ́ mi fún mi padà. Èmi ti ráàánú gbà o, ó gbéṣẹ́ mi fún mi padà. Bó ṣe anything, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ti state officer Sego Ṣípòtì. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àdúrótì. Bàbá mi Elégùṣì tọ́ba mo ṣe o, mo ṣe fìlà pàdé o, mo yájú sọ́ba, mo dìtẹ̀ sọ́ba o. Tọ́ba mo ṣe o. Gbogbo ọ̀rọ̀ tó lọ nígbà yẹn mo mọ̀ pé o, kò sí nǹkan tó jọ o. Inú mi dẹ̀ dùn, ẹ kú àdúrótì mi nítorí pé kí ni ọlọ́mọdé òun mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ o. Ẹ ṣé bàbá mi, ilẹ̀ ni mo wà o. Inú mi dẹ̀ dùn. Gbogbo ẹ̀yin tó ṣòdì wàn, ọpẹ́ fún yín. Tẹ́ bá mi bá ọ̀gá mi sọ̀rọ̀ Oluomo tó dẹ̀ gbà. Ẹ ṣé. Wọn ro gbogbo pé gbogbo nǹkan tá ti sọ tá ti ṣe lórí irọ́ ni. Gbogbo rálì tá ṣe lọ aláwùsá lọ gbogbo ẹ̀ lórí irọ́. Ẹ ṣé o, èmi ti ráàánú gbà o. Mo mọ̀ tẹ̀yìn tó kù o. Ẹ ṣé. Up national progress. Thank you. Ẹ já gbọ́ ẹ̀hónú àwọn ènìyàn lórí ọ̀rọ̀ yìí. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Ọ̀gbẹ́ni kan Ọláwálé Tura Infinity sọ wípé I dey learn with Oluomo issue every day by day. Ọlálékan Azeez sọ wípé that is human nature for you. Another one Ismaila Sodimu sọ wípé oore pẹ́ aṣiwèrè gbàgbé. Muritala Adéwọlé sọ wípé yes o, ungrateful people gbogbo bí lọ́kún sí. Another one tó sọ wípé Damenduka Jabata sọ wípé ta ló oníranù alátẹnujẹ ọ̀dàlẹ̀ ní gbogbo yín. Another one Junaid Adéwálé sọ wípé olórí burúkú somebody alátẹnujẹ. Alimoto Kìkìọ́lá sọ wípé that is life. Fàṣásí Nurudeen Yàrá sọ wípé lórí irọ́ àbí. Adégójú Lateef sọ wípé ìwọ Talo aláìmoore ni ẹ́ lọ́jọ́ tó ti pẹ́ bí ìwọ ṣe máa ń ṣe nìyẹn. Ọ̀rẹ́ òjò àwa lójú ọ̀dàlẹ̀ ọjọ́ tó ti pẹ́ ni ẹ́.
Ọláníyì Nurtw sọ wípé imagine oore pẹ́. Ẹ ti gbàgbé pé òwe Yorùbá sọ wípé oore pẹ́ àṣìwèrè gbàgbé. Tó a ò ní jù báyìí lọ lórí ètò lónìí. Bó bá ṣe ń lọ, àwa ó máa mú wá fún yín ní gbogbo ìgbà. Ó dìgbà kan o. Ẹ ṣé púpọ̀.